òótọ́ ni pé adimúlò lórí ẹ̀yọ̀ olóògbòjò náà ní bàbá Egúngún òrìṣà tí ó yọ lẹ́nu bíi ti Ṣàngó sí lóde Ọ̀yọ́. ìkànnì kan gbòógì tó yà lára ọ̀tọ̀ náà ní ti àròlé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mọ́ròyìn wà lọ́lájọ́ ọbalẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé bí ìmọ̀ ṣe tàwa náà kọ́ òwe Elédùmarè ló mọ̀ọ́mọ̀ tó sì dídì tó sì wò sùnsùn tó di ẹwà fákùkọ tiwa wípé kò ṣe bẹ́ẹ̀ kó máa ṣe lóge àdúpẹ́ fún Elédùmarè náà bá a ṣe wá yan Elédùmarè lógo àníyàn máa kẹ́yìn ẹni bí ẹni èèyàn bí èèyàn torí pé ẹ̀yin náà lè jìkà tí ò jẹ́ ká ṣe ṣe bẹ́ẹ̀ kó yọ̀bọ́ lọ́rùn wa torí báwa bá ṣe ń gbé wá bẹ́yìn ò bá gbà lọ́wọ́ wa kí ni dáadáa wa kí la fẹ́ dà ní dáúdà náà mọ́ kí n pẹ́ tún kú lójú ọjọ́ ṣe rí níbi yòówù kẹtì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ibẹ̀ tí màá kókó mi ò yí padà àyànfẹ́ Elédùmarè ọ̀nà lèmi jẹ́ kókó oníròyìn ó ṣe kókó ṣe pàtàkì tákọ̀kọ́ máa sì sọ lójú eégún rẹ̀ náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ oníròyìn. ẹ gba ìṣọ̀kan ìfẹ́ àti ìgbàgbọ́ nínú ara ẹni kẹ́ ẹ gbà láàyè láàrin ara yín fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló gba gbogbo ọmọlẹ́yìn Kristi àti Mùsùlùmí nímọ̀ràn lásìkò ìpàdé tó wáyé. Bàálù wa ti ṣetán láti gbéra ó sì ti ṣetán láti gbé ẹ kúrò tí ó gbé ẹ fò nínú ẹgbẹ́ òṣèlú PDP wọnú ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú APC lọ fún gómìnà ìpínlẹ̀ Akwa Ibom lésì ọ̀rọ̀. Pẹ̀lú bóni ṣe jẹ́ ọjọ́ àyájọ́ àwọn òṣìṣẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ ìwúrí ló ti ń jáde fáwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o a máa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rẹ̀ ní kòpẹ́kòpẹ́. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Èkó gómìnà ní ìpínlẹ̀ Èkó ti rọ àwọn ọ̀dọ́langba ní ìpínlẹ̀ náà láti darapọ̀ mọ́ iṣẹ́ ológun ilẹ̀ yìí pẹ̀lú bí ètò ìgbaniwọlé bó ṣe ń lọ lọ́wọ́ báyìí. Ìpínlẹ̀ Èkó náà ni mo sì wà yìí tí ìsọsẹ̀ wọ́n ti rí òkú ọlọ́pàá tó di àwátì lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìyàwó rẹ̀ pariwo rẹ̀ síta. Ìdàrúdàpọ̀ àti ìbẹ̀rùbojo ní ìpínlẹ̀ Ọ̀ṣun o àwọn agbébọn tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ́ ọmọ gànfẹ́ náà ya wọ ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣekú pa ọ̀kan lára àwọn àmọ̀tẹ́kùn nílùú náà nígbà tí àwọn míì wọ́n sì ti di àwátì báyìí. Ìpínlẹ̀ Zamfara náà ń kọ́ àwọn báńdíìtì náà tún ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn olùgbé ìjọba ìbílẹ̀ Ṣìnkáfí ọ̀pọ̀ ẹ̀mí olótùn ti bá ìṣẹ̀lẹ̀ tiẹ̀ náà tó ti bá rìn. Nínú ti Yorùbá Nation báyìí pẹ̀lú bí ìwọ́de náà bó ṣe ti ń súnmọ́ ilé níṣe ni wọ́n ti ń ṣe àwọn ọmọ káàárọ̀ oòjíire lákin láti má ṣojú lásìkò ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ gba ìṣọ̀kan ìfẹ́ àti ìgbàgbọ́ nínú ara ẹni láàyè láàrin ara yín kí ìtẹ̀síwájú tó péye lè bá orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló ṣe bẹ́ẹ̀ gba àwọn ọmọlẹ́yìn Kristi àtàwọn Mùsùlùmí nímọ̀ràn lásìkò ìpàdé kan. Lásìkò ìpàdé ẹlẹ́sìnjẹsìn ti Nigeria Interreligious Council èyí tó wáyé ní Owerri tí ń ṣe ìpínlẹ̀ Imo ibẹ̀ ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ni tí akọ̀wé àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà George Akume tó ṣe bẹ́ẹ̀ sojú fún níbi ìpàdé ọ̀hún ibẹ̀ ló ti gba àwọn ọmọlẹ́yìn Kristi àtàwọn Mùsùlùmí nímọ̀ràn wípé bẹ́ẹ̀ ṣe ń fi ìfẹ́ lò láàrin ara yín yìí tẹ́ fi ṣe bẹ́ẹ̀ dá irú ẹgbẹ́ yìí kalẹ̀ ìgbìmọ̀ yìí ó mà dáa púpọ̀ gan ni ṣùgbọ́n a tún rọ̀ yìí pé kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ tún jẹ́ kí ìfẹ́ tí ń bẹ láàrin yín kó túbọ̀ gbópọn sí i bẹ́ẹ̀ ni ìṣọ̀kan tí ń bẹ láàrin yín kẹ́ ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kó tún múlẹ̀ ẹ lè máa kéde ohun rere fáwọn tán jẹ́ ọmọlẹ́yìn Kristi àti ti Mùsùlùmí ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ń ṣàlàyé kókó ìgbàgbọ́ nínú ara ẹni oní tá a bá ṣe bẹ́ẹ̀ tá a nígbàgbọ́ nínú ara ẹni pẹ̀lú bá ṣe ti wá láti ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ yìí yóò máa ṣe àǹfààní fún wa a sì lè gbógun ti ìwà ìgbésùmọ̀mí táwọn kan tó fẹ́ máa sásá bẹ́ẹ̀ sìn tó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ tó fẹ́ máa gbé ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ni wọ́n gbóríyìn fún àwọn àjọ ọ̀hún lórí ìgbésẹ̀ wọn tí wọ́n gbé nípa bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àkójọpọ̀ ìgbìmọ̀ náà láti lè jẹ́ kí àlàáfíà àti àjọsọ tó fi mọ́ àsọyé kó wà láàrin Mùsùlùmí àti àwọn ọmọ lẹ́yìn Kristi wọ́n ní fún ìdí èyí ìfẹ́ tá a ti ní fúnra wa àti àtìlẹ́yìn tá à ń ṣe fúnra wa láàrin ẹ̀sìn méjèèjì ẹ̀túbọ̀ jẹ́ kó tó máa tẹ̀síwájú sí i fún ìdí èyí a lè máa ṣe bẹ́ẹ̀ gbógun ti ìwà ìpáǹle àti ìwà ìgbésùnmọ̀mí táwọn kan fẹ́ máa ṣe nínú
ẹ̀sìn méjèèjì. Bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Imo ọ̀hún Hope Uzodinma òun náà ṣe bẹ́ẹ̀ gba àwọn ọmọlẹ́yìn Kristi àtàwọn mùsùlùmí tó wà nínú ìgbìmọ̀ náà. Ó gbà wọ́n nímọ̀ràn pé gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe sọ, ẹ jẹ́ ká fi ìgbàgbọ́ sínú ara wa, ká sì ríra wa ní èèyàn kan ṣoṣo, ká mọ̀ sí ẹlẹ́sìnjẹsìn gẹ́gẹ́ bí kò sì ti sí lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀, kí ìtẹ̀síwájú tó péye kó lè máa wà lórílẹ̀‐èdè yìí lọ. Bàálù wa ti ṣetán láti gbéra o, ó sì ṣetán láti gbé ẹ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP wọnú ẹgbẹ́ òṣèlú APC báyìí. Àwọn ẹgbẹ́ òṣèlú APC náà fún gómìnà ìpínlẹ̀ Akwa Ibom ní èsì ọ̀rọ̀. Gẹ́gẹ́ bá ṣe ti mú ròyìn náà wá lánàá òde yìí tí ń ṣe 30 oṣù kẹrin ọdún tá à ń lò lọ́wọ́ yìí, níbi tí ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno tó ti ṣe bẹ́ẹ̀ fi ohùn náà léde ní àsìkò tó bá wọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún, níbi tó ti sọ́dún mọ̀ wípé awuyewuye ọ̀rọ̀ tí ń jáde wọ́n fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ fòfẹ̀rẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Oní tó òun rí níbẹ̀ ni wípé tá a bá wà nínú bàálù tá a bá fẹ́ gbéra lọ sí ààyè kan, bí bàálù ọ̀hún ti ń sọ kójú òfurufú tó bá ṣe bẹ́ẹ̀ tó kọ sẹ́tì àṣà ní dúró, àwa bàálù míì tá tẹkọ rẹ̀ létí tá sì fi lọ sí ibi ìrìn àjò tá a fẹ́ rìn. Ó ní fún ìdí èyí sẹ́yìn náà dúró ni bírú bàálù bẹ́ẹ̀ tó bá kọ sẹ́tì. Bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ló ṣe rí lásìkò yìí, torí pé ẹgbẹ́ ọ̀hún ó ti ní àbàwọ́n tó sì ti ní kùdìẹ̀kudiẹ nínú, èyí tí kò lè jẹ́ kí òun ráàyè dé ilẹ̀ ìlérí ọ̀hún lórí ìpinnu tó ń ṣe fáwọn ènìyàn ìpínlẹ̀ Akwa Ibom láti mú iṣẹ́ dé ògóńgó. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP kò ní fi àyè sílẹ̀ pẹ̀lú bá ṣe ń ṣe nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Fún ìdí èyí ó ṣeé ṣe fún òun láti darapọ̀ lẹ́gbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí. Èyí ló wà fà á tẹ́ni tó jẹ́ alukoro fẹ́gbẹ́ òṣèlú APC Felix Murka tó náà fi wá fi èsì padà fún Umo Eno. Ó sọ dúnmọ̀ wípé má dá wọn lóhùn jàre sórí bàálù tiwa tí ń ṣe ọkọ̀ ojú òfurufú tiwa, ó dúró re. Àwọn tó jẹ́ awakọ̀ bẹ̀ wọ́n dúró pamwamu, bẹ́ẹ̀ làwọn tó jẹ́ ènìyàn tẹ́jọ fẹ́ ṣe ìrìn àjò nínú bàálù náà gbogbo wọn lórí wọn wà bẹ́ẹ̀. Fún ìdí èyí tètè máa bọ̀ kó wá tẹ bàálù wa létí, àwa ti ń lóde ọ̀ torí pé àwa ti fẹ́ gbéra báyìí, a sì ṣetán láti kí ọ káàbọ̀ sí inú ọkọ̀ bàálù tí a ní inú ẹgbẹ́ òṣèlú APC. Felix Murka òun ló ṣe bẹ́ẹ̀ fún gómìnà ní ìpínlẹ̀ Akwa Ibom ní sí ọ̀rọ̀. Ó dáa pẹ̀lú bí òní ṣe jẹ́ ọjọ́ àyájọ́ àwọn òṣìṣẹ́ lóríṣiríṣi lórílẹ̀‐èdè Nàìjíríà, níṣe ni ọ̀rọ̀ ìwúrí lóríṣiríṣi ló ti ń jáde fáwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí. Òní tí ń ṣe ọjọ́ kìíní inú oṣù karùn-ún, òní ṣe dédé ọjọ́ àyájọ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, èyí tí wọ́n sì fi ṣe bẹ́ẹ̀ fi ọjọ́ òní sílẹ̀ káwọn òṣìṣẹ́ kan fi sinmi lẹ́nu iṣẹ́ wọn. Báyìí ni oríṣiríṣi ayẹyẹ ṣe wá ń wáyé àti oríṣiríṣi ọ̀rọ̀ ìwúrí láti ọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn tó jẹ́ gómìnà lórílẹ̀-èdè yìí. Ẹni tó jẹ́ Senate President Godwin Akpabio ó ti fi ohùn léde, ó júwe àwọn tó jẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí eegun ẹ̀yìn fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lórí bí a ṣe ń rí owó náà tá a sì ti fi ń rí owó lò. Godwin Akpabio ló sì fi ọmọ ẹ̀ wá sọ̀yà pé lásìkò ìṣèjọba tiwa yìí a kò ní fi ara ní àwọn òṣìṣẹ́ bí ti wù kó mọ lórílẹ̀‐èdè Nàìjíríà, nígbà tí ẹni tó jẹ́ ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu tó náà ṣe bẹ́ẹ̀ lu àwọn òṣìṣẹ́ lọ́gọ̀ ẹnu tó sì fọwọ́ ẹ̀ wá sọ̀yà wípé ohun ìmáyédẹrùn yóò túbọ̀ máa tẹ̀síwájú sí i lásìkò ìṣèjọba ọkọ̀ òun tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ gómìnà náà fọwọ́ sí júwèé lẹ́sùn fún odidi oṣù 6 ti ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ó náà fi hàn léde ó lu àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún lọ́gọ̀ ẹnu pẹ̀lú ìkànṣe rí ní ìpínlẹ̀ Rivers tí gbogbo wọn sì tún wá ṣe bẹ́ẹ̀ tán mójútó iṣẹ́ wọn tí wọn ò sì ṣe bẹ́ẹ̀ jẹ́ kí iṣẹ́ wọn kó ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá fún ìpínlẹ̀ ọ̀hún. Siminalayi Fubara ó lòun dúpẹ́ púpọ̀ láìpẹ́ ohun gbogbo yóò sì padà bọ̀ sípò ní ìpínlẹ̀ Rivers. Lóríṣiríṣi làwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà làwọn náà ti gbóṣùbà rabandẹ̀ fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ìpínlẹ̀ Kano òun náà ṣe bẹ́ẹ̀ gba àlejò àwọn òṣìṣẹ́ tí wọ́n sì tún gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Kano. Ọ̀rọ̀ pọ̀ á sì ṣe àwọn àfihàn fídíò àwọn òṣìṣẹ́ náà láìpẹ́ fún wa. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Èkó báyìí. Gómìnà ní ìpínlẹ̀ Èkó ti rọ àwọn ọ̀dọ́ làǹgbà ní ìpínlẹ̀ náà láti darapọ̀ mọ́ iṣẹ́ ológun ilẹ̀ yìí pẹ̀lú bí ètò ìgbaniwọlé bó ṣe ń lọ lọ́wọ́ báyìí.
ẹni tí ń ṣe gómìnà ti ìpínlẹ̀ Èkó arákùnrin Babájídé Sanwó-Olú òní ó mà ti ṣe bẹ́ẹ̀ gba àwọn ọ̀dọ́langba nímọ̀ràn nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tó jáde láti ọ́fíìsì akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Èkó ọ̀hún Olúmúyìwá Ọ̀jẹ̀lábí lẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ náà di mímọ̀ ní ààfin Ọlọ́fin ti Ìṣẹ̀rí ní ìpínlẹ̀ Èkó lásìkò ìpàdé pẹ̀lú àwọn àgbààgbà ní ìpínlẹ̀ ọ̀hún lórí bí wọ́n sì ṣe bẹ́ẹ̀ rọ àwọn ọ̀dọ́langba ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Èkó náà láti tètè pakitímọ́lẹ̀ kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ iṣẹ́ ológun ilẹ̀ yìí tí ìgbaniwọlé rẹ̀ tó ń lọ lọ́wọ́ báyìí nígbà tí wọ́n ń ṣe àlàyé wípé iṣẹ́ ológun ilẹ̀ yìí ó ti kúrò ní bí wọ́n ṣe ń wò tẹ́lẹ̀ o níṣe ni ohun ìmáyédẹrùn ló ti pọ̀ ńbẹ̀ ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ ètò ìlera bẹ́ẹ̀ lóríṣiríṣi àti oríranran bẹ́ẹ̀ ni wọ́n tún ń ṣe bẹ́ẹ̀ kọ́ àwọn ènìyàn ní iṣẹ́ ọwọ́ àṣelà ní inú iṣẹ́ náà ó ní fún ìdí èyí àwọn ọ̀dọ́langba wọn ò gbọ́dọ̀ sọ àǹfààní yìí nù ní ìpínlẹ̀ Èkó kí wọ́n gbìyànjú ká darapọ̀ mọ́ iṣẹ́ ológun tó ń lọ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n rọ àwọn òbí alágbàtọ́ àtàwọn àgbààgbà ní agboolé kọ̀ọ̀kan pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kán pe àwọn ọ̀dọ́ wọn àtàwọn ọmọ wọn kí wọ́n pè wọ́n kán sì bá wọn sọ̀rọ̀ tútù kí wọ́n lè darapọ̀ mọ́ iṣẹ́ ológun tí ń lọ lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Bó sì wà ní ìpínlẹ̀ Èkó ìyìntì ìyọ̀sẹ̀ wọ́n ti rí òkú ọlọ́pàá tó di àwátì lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìyàwó rẹ̀ pariwo síta pé òun kò rí baálé òun o. Ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tó porúkọ tẹ̀ ní Bishop Clement òní wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ rí òkú rẹ̀ ní òpópónà èyí tó wà ní Second Rainbow ní Festac ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti kọ́kọ́ jáde tẹ́lẹ̀ ìyàwó ọlọ́pàá ọ̀hún òní ó ké gbàjarè pé láti ọjọ́ 23 inú oṣù kẹrin ọdún tá a wà yìí òní òun ti fi ojú kan ọkọ òun kẹ́yìn tó sì fi ọ̀rọ̀ náà tó àwọn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Ìkẹjà tọkọ rẹ̀ wà tó fi tó wọn létí tí àwọn náà sì ti ṣe bẹ́ẹ̀ ń gbé ìgbésẹ̀ lórí bó ṣe ṣe àwárí Bishop Clement tó jẹ́ ọ̀kan lára àwọn inspector ní iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún sí ìyàlẹ́nu mọ́júmọ́ lónìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ rí òkú ọlọ́pàá náà ní Second Rainbow tó ń bẹ ní Festac ọ̀hún tó sì sùn gbalaja sí ojú òpópónà lẹ́ni tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ légbodò láti ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ ní ègbodò a kò láǹfààní láti ṣe àfihàn fídíò rẹ̀ pẹ̀lú bí ìjàmbá náà bó ṣe ṣe bẹ́ẹ̀ tó gbomi lójú ẹni nínú èyí tí òfin dè wá lórí ìkànnì YouTube gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ níwà wípé àwọn ọlọ́pàá ní Ìkẹjà náà wọ́n ti ń ṣe ìwádìí ní ìpínlẹ̀ Èkó wọ́n ti ń ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà àti tó ṣokùnfà ikú ìǹspẹ́tọ̀ ọ̀hún. Mo mú ọ̀nà mìíràn ó di ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí ìdàrúdàpọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti làásìgbò pẹ̀lú bí àwọn agbébọn tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ́ ọmọ gànfẹ́ bá ti ya wọ inú oko kan ní ìlú Ìwó wọ́n ṣekú pa ọ̀kan lára àwọn àmọ̀tẹ́kùn lùlú náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún ikọ̀ àmọ̀tẹ́kùn ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun èyún Yusuf Idowu Abbas tó ṣe ní àlàyé lójú òpó ayélujára Facebook rẹ̀ ibẹ̀ ló ti kọ síbẹ̀ wípé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ààlà tí wọ́n pè ní ààlà pápá nílùú Ìwó tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ìṣẹ̀lẹ̀ burúkú náà ti wáyé lánàá tí ń ṣe 30 oṣù kẹrin ọdún 2025 ìjẹ́ kí ni tó ṣẹlẹ̀ ó ní àwọn àgbẹ̀ náà bẹ ní inú oko nítòsí ní inú oko ní agbègbè tó pè ní ààlà pápá yìí nílùú Ìwó ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ké sí ikọ̀ àmọ̀tẹ́kùn ti ẹ̀ka tìlú Ìwó wípé àwọn agbébọn kan tó jẹ́ ọmọ gànfẹ́ wọ́n ti ya wọ inú oko ọ̀hún tó sì ti ń dí àwọn lọ́wọ́ láti má lè jẹ́ kí àwọn ṣe iṣẹ́ tí àwọn yàn láàyò bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ènìyàn wọn táwọn jọ wà ní inú oko nígbà tí ìròyìn náà dé ti ikọ̀ àwọn àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ka ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ṣe bẹ́ẹ̀ pàkítímọ́lẹ̀ tí wọ́n sì lọ ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ sí ìyàlẹ́nu wọn sọ fún mi pé àwọn ọmọ gànfẹ́ ọ̀hún lọ́kọ́ ìbọn oríṣiríṣi dání ẹni tó jẹ́ olórí wọn kápẹ́ ní Akeem Ọlọ́fà ó ṣe bẹ́ẹ̀ ṣínà ìbọn bolẹ̀ bo àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ọ̀hún èyí tí ó ṣekú pa Lámídì Abíọ́dún lára àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn báwo ni Lámídì Abíọ́dún báwo ni ó sì ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè wọ́n ní wọ́n yin ìbọn lù ṣùgbọ́n níṣe ni ìbọn náà kò wọlé kó tó di wípé àwọn oníṣẹ́ láabi agbébọn náà wọ́n súnmọ́ tó sì bẹ̀rẹ̀ sí ní sá ní ìsákùsá títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀ níṣe ni àwọn
ikọ̀ tó kù náà gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà tí wọ́n ṣe ní àlàyé wípé ọ̀kan lára àwọn fìjìláńtẹ́ tí wọ́n jọ kọ́ wọ́rìn láti ṣe àbẹ̀wò síbi tíṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ lọ́pọ̀ orúkọ tẹ̀ náà ní Nurudeen Alowonle ló náà ti di àwátì tí wọ́n ti mọ ibi tí ó fi orí mù sí báyìí. Bẹ́ẹ̀ náà ni ọta ìbọn ló ṣe bẹ́ẹ̀ bá Alex Sọlá ọ̀kan lára àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tó bá òun náà ní ẹsẹ̀ tí òun náà wà ní ilé ìwòsàn báyìí. Níṣe ni àwọn oníṣẹ́ láabi ọ̀hún tọ́jú agbébọn ọmọ gànfẹ́ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ná pápá bora lẹ́yìn tó wu ìwà burúkú yìí tí wọ́n wò tán. Alukoro ikọ̀ àmọ̀tẹ́kùn Yusufu Idowu Abbas ó láwọn ti fọ̀rọ̀ náà tó àwọn agbófinró ti ìlú Ìwó létí tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ọmọ gànfẹ́ tó wu ìwà náà. Ọ̀dọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Lamidi Abiodun èyí tí wọ́n ṣekú pa ó ní wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí rẹ̀ lórí ìpapòdà rẹ̀ báyìí. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Zamfara o. Àwọn báńdíìtì náà tó ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn olùgbé ìjọba ìbílẹ̀ Shinkafi ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀pọ̀ ẹ̀mí ọlọ́mà tó ti ṣe bẹ́ẹ̀ tó ti bọ́ báyìí o. Abúlé tó pè ní Gálàdì ní ìjọba ìbílẹ̀ Shinkafi tí ń ṣe ìpínlẹ̀ Zamfara lálẹ́ àná òde yìí 30 oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí Bakatisin tó fi sójú òpó ayélujára èyún ẹni tó ń rí sí ìwà ìgbésùmọ̀mí ní ilẹ̀ àríwá tó fi sójú òpó ayélujára X rẹ̀ ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé lálẹ́ àná òde yìí ó ní àwọn ikọ̀ oníṣẹ́ láabi tọ́jà bandits náà tàbí hamara ogun láti yàwọ̀ abúlé tá a pè ní Gálàdì yìí níbi tá ti ní ọgọ́rọ̀ ẹ̀mí ènìyàn ó ní wọ́n ṣekú pa lọ́kùnrin lóbìnrin bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ léṣe nígbà tí wọ́n tún kó ọ̀pọ̀ tí wọ́n kó wọn wọ inú igbó sá lọ lásìkò tá a fi ń kó ìròyìn jọ níṣe ni wọn kò tí ì mọ ibi tí wọ́n forí mù sí bẹ́ẹ̀ ni wọ́n ti sin àwọn ènìyàn tí wọ́n pa ní ìpayà náà wọ́n ti sin wọ́n ní àsìn papọ̀ ní ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ Borno ìpínlẹ̀ Sokoto Plateau Benue ó ní ìpànìyàn ló ti ń ṣe bẹ́ẹ̀ wáyé jù lemọ́lemọ́ níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ti rí ohunkóhun sí bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀dọ́langba ti ìpínlẹ̀ Zamfara ni wọ́n ti kọ́kọ́ fi ohùn léde wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n kéde state of emergency ní ìpínlẹ̀ ọ̀hún wọn nítorí pé àwọn tán jẹ́ òǹṣèjọba ní ìpínlẹ̀ Zamfara ó ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ gbàbọ̀dé fún àwọn olùgbé agbègbè bẹ̀ tí wọ́n sì ń rí tọrọkọ́bọ̀ látàrí ìkọlù tí àwọn ènìyàn ṣe lọ fi gbẹ̀mí àwọn ará ìlú ọ̀hún àni tí state of emergency tó bá ṣe bẹ́ẹ̀ gbéra sọ bóyá irú ìpànìyàn bẹ́ẹ̀ á tún dínkù ní ìpínlẹ̀ Zamfara bẹ́ẹ̀ ni ní ìpínlẹ̀ Borno bákan náà lọ́mọ ṣe rí níbi tí a ti ṣe ní àlàyé pé ìjọba ìbílẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ikọ̀ Boko Haram náà ti gbà tí kò sì sí ẹrú kankan àbí ènìyàn kankan tó ṣe bẹ́ẹ̀ rìn ní agbègbè ọ̀hún. Ní ti Yorùbá Nation tí aṣọ báyìí àníyé máa ṣe bẹ́ẹ̀ mú ìrántí rẹ̀ wá pẹ̀lú bí oníṣẹ́jọ́jọ́ àkọ́kọ́ tí a sì ti ń gbáradì fún ìwọ́de tí ó láàmìlákátà pẹ̀lú mega rally etí ìran Yorùbá tí wọ́n gùn lé láìpẹ́ yìí níṣe ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ gba gbogbo ọmọ káàárọ̀ òjìrè níyànjú wípé ẹ má jẹ́ aṣojú ẹ má sì jẹ́ ká sásẹ́yìn látàrí ẹ̀tọ́ wa tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ jà fún yìí níṣe náà ni ẹja túyàyà ká túyàyà jáde láti ṣe ìwọ́de ìfẹ̀hónú ọ̀hún àfìgbà tá a bá gba ilẹ̀ káàárọ̀ òjìrè ní ká tó ṣe bẹ́ẹ̀ ká tẹ̀rí wọlé padà bá sì wo bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà á rí wípé kò sọ́jọ́ ọ̀la kankan tó ṣe pàtàkì fún àwa tá a jẹ́ ilẹ̀ káàárọ̀ òjìrè lórílẹ̀‐èdè yìí torí pé àwọn Fúlàní darandaran náà ti ṣe bẹ́ẹ̀ sọ́ra wọn di ẹrù jẹjẹ ní gbogbo ilẹ̀kílẹ̀ tí a sì ṣe bẹ́ẹ̀ tá à ń gbìyànjú láti jára wa gbà lọ́wọ́ wọn tẹ́lẹ̀dùmarè yóò sì fún wa ṣe láìpẹ́ ọjọ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn mi ò jù báyìí lọ fún ti àsìkò yìí ó ní ẹṣẹ ọlọ́bẹ̀ ẹṣẹ yìí tẹ́ bá mi jẹ́ kú àìbínú jẹ́ títí di ìgbà tuntun máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì Àrólé bàbá 1010 TV 2 tá a jọ wà yìí èmi ní màá wá ẹ̀yin ní màá bá òǹkọ mi ò sì ní yí padà àyànfẹ́ Elédùmarè ní fídíò Workers Day ẹ jẹ́ ká gbé yẹ̀wò ká fi máa ṣe ìdágbére fúnra wa.
It's